Hi everyone, welcome to my channel. Ẹjọ́ fún àǹfààní àwọn tó ń wò yín mà, ǹjẹ́ ó ní àpẹẹrẹ tí èèyàn lè fi mọ̀ pé òun jẹ́ ẹni tó yẹ kó máa bọ olókun? A ti mọ̀ pé gbogbo wa ni ó yẹ ká máa bọ olókun, ṣùgbọ́n ẹni gangan tó fẹ́ tó yẹ kó dúró ti olókun gangan, tó yẹ kó máa bọ́. tó yẹ kó máa bọ, tó yẹ kó jókòó tì í. Ṣé kí n má tàn yín, gbogbo wa pátá ló yẹ ká máa bọ olókun, nítorí pé òun náà fi ṣẹ̀dá wa, ṣùgbọ́n ó yan àwọn kan ju àwọn kan lọ. Òun náà fi omi yẹn, omi òkun yẹn tí Ọlọ́run ní kó wọ́jọ sí apá kan tí a sì pè é ní òkun yẹn, òun náà pò mọ́ àbàtà tán fi ṣẹ̀dá èèyàn. Sọ̀rọ̀ mi yé yín báyìí, tán fi ṣẹ̀dá èèyàn. So ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo wa la lẹ́tọ̀ọ́ láti máa bọ olókun, ṣùgbọ́n olókun ó tún wá ta àwọn kan lẹ́sà. Ẹ wo bí gbogbo ilé ìfẹsẹ̀ tó báyìí, bó ṣe jẹ́ pé ilé Olúgbódò nílé ọ̀dọ̀ wa ń bì náà ti ń jẹ oyè, náà ti ń bọ́, náà ti ń jẹ yèyé mọ̀ pé ibẹ̀ gan-an ni wọ́n máa wá láti wá bọ́, nítorí pé gbogbo àwọn nǹkan ẹ̀ nígbà wáṣẹ̀ ó sì wà ń bẹ̀. Irú kànga ibi tó ti máa ń lọ ìlẹ̀kẹ̀, ibi tó kànga tó fi ń fọ̀ ojú méje ló ní. Odidi ọ̀rọ̀ kò sí nǹkan tí ò sínú omi yẹn tán. Ẹni tí ò bá tí ì débẹ̀ tó bá lòun bo olókun ó kàn ń bọ̀ ni. Eléyìí tá a dẹ̀ máa ń bọ nílòdè ní ọ̀dọ̀ wa lóde, ó jẹ́ ibi tí olókun ti máa ń lọ pọn omi tí Ọ̀rúnmìlà dífá fún pé tó bá ti ń lọ bí báyìí ló máa pọn mi wá bímọ nígbà tí Ọ̀rúnmìlà fẹ́fẹ́ omi olóòrè tó wà ní ìlódè. Ọ̀nà ti máa ń ní yèsí ń retí ọmọ òkúrú wá kúnlẹ̀ kú mọ́ lóru òní omi yẹn. So ẹni tó bá fẹ́ bọ́ ó gbọ́dọ̀ dé òtúfẹ̀. Ẹ ṣeun ìyá wa, ẹ ṣeun bọ́. Àwọn kan máa ń sọ wípé tó bá ti rí omi lójú àlá, omi òkun, wípé ìyẹn ni pé olókun farahàn wọ́n nìyẹn. Ìjọ ṣé iṣẹ́ lè ṣàlàyé fún wa? Ẹ ṣe omi rírí lójú àlá ó póríṣiríṣi o. Ẹlòmíì ló rí omi lójú àlá, tómi bá pọ́n tó bá rí omi nínú ilé ẹ tàbí nínú ilé ẹ lójú àlá, ogun ni o. Kò mọ́ sọ pé torí bẹ́ẹ̀ o ti jẹ́ ọmọ olókun nìyẹn, kò rí bẹ́ẹ̀. Tí ìyá bá fẹ́ farahàn ọ́ á wá gedegbe. Tó o bá ti lè ṣàdúrà nídìí omi tó rí pé àdúrà tó ń gbà yẹn ń gbà, tàbí tó rí pé àwọn ọ̀tá ẹ̀ déédéé ń kú láì nídìí, láì ṣe pé o sà sí wọn, kó o máa wádìí ara ẹ̀ kó o ti mọ̀ pé ọmọ olókun ni ọ́. Ṣùgbọ́n nítorí àfọwọ́fà àti ẹ̀gún tí ọ̀pọ̀lọpọ̀ ti gbé lérí, ó ní báyìí wọ́n tó dìde ńlẹ̀ tó pẹ́rẹ́ lọ́mọ olókun, tán dẹ̀ sọ fún ẹ pé o gbọ́dọ̀ gbèjà rẹ, o gbọ́dọ̀ ṣèkà, tó wá ní o ṣèkà, o tún lọ ń fowó ṣoògùn láti fi ṣe ọmọ làkejì ẹ níjàmbá. Irú ẹni bẹ́ẹ̀ agbára yẹn máa fi sílẹ̀. Eléyìí tó bá wá rí ṣe gbé tó ṣe ìkà ẹ́ tó ṣe láṣegbé, àwọn èèyàn á wá dìde, àwọn ẹbọra yẹn á wá dìde, wọ́n á wá bẹ̀rẹ̀ sí máa jẹ generation ẹ̀, wọ́n á máa jẹ níyà, wọ́n á máa ráre. Àwọn tó yẹ kán wà nú owó, tó yẹ kán wà nú ọrọ̀, tó yẹ kán wà nú ọlá, káwọn èèyàn máa fi ọlá wọn tọrọ, wọ́n á máa ráre. So àwọn ọ̀nà, àwọn nǹkan tó máa rí ni pé wàá rí pé Ọlọ́run gbèjà ẹ. Gbogbo àwọn àpẹẹrẹ tó bá dẹ̀ máa lálàárí, ìyàwó alálàárí gedegbe, wọ́n gán tẹ̀ máa rí nínú kó di wọ́pọ̀ báyìí kọ́wọ́ ẹ kó rí pé gbogbo ẹ̀ ó ti wet fún omi. Ẹ wo bí tá a jókòó sí báyìí, tẹ bá wo lẹ̀ ẹ má rí pé àwọn kòjó omi kòjó nǹkan kan ló wà níbẹ̀ bóòrùn ṣe ń ràn tó yìí. A ní a fẹ́ tún bí ṣe, ó ní ká má tún ṣe, ó ní ẹni tó máa tún un ṣe fún rẹ̀ ló máa wá. Bí ẹni pé àwọn tó dẹ̀ wá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa láti ọgbà yunifásitì ni
bẹ́ẹ̀ ni pé wọ́n débì mo ní èmi gan fẹ́ tún ṣe fúnra mi wọ́n ní rárá o kí n fi sílẹ̀ ó tà wọ́n lọ́rùn báyìí ṣùgbọ́n wọ́n máa tún ṣe àwọn tó máa tún ṣe wọ́n máa wọ. Bàbá mi ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà kábíyèsí ọba ń ké o. kábíyèsí o kábíyèsí o. bàbá mi mo forí balẹ̀ mo yíká ọ̀tún mo yíká òsì o ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jọlẹ̀ mo kí kábíyèsí ọba ẹni ìtàn láṣẹ Elédùmarè ẹ̀mí yín á gùn olókun á dúró tì yín pẹ́ gbogbo àwọn òrìṣà lótùfẹ̀ wọ́n á dúró tì yín pẹ́ Elédùmarè wá ní fi yín sílẹ̀ o pẹ́ bí mọ́pẹ́ ṣe ń pẹ́ láṣẹ Elédùmarè nílùú Ilé-Ifẹ̀ àsìkò tí yín bó ṣe ń dùn tífẹ̀ ń ga tí gbogbo ohun mèremère gbogbo ń wọ̀lú Ilé-Ifẹ̀ yìí àní rántí yín bú sẹ́kún ìdààmú ó kéré ó tóbi kò ní wà àfin wá gbogbo àwa tá a wà ń bì gbogbo ẹ̀yin èèyàn wa tẹ̀dẹ̀ ń wò wá náà láti òní lọ mọ̀nà yín láti rìn wá ní ṣègbé o nítorí pé wọ́n ní àwọn ènìyàn mi ṣègbé nítorí pé wọ́n ní ìmọ̀ ọgbọ́n àtòye tẹ́ ẹ fi máa mọ ọ̀nà yín láti rìn Elédùmarè á fi fún ẹnìkọ̀ọ̀kan olókun á fi fún wa o olókun á sọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí ìpín àtọ́rẹ́ ẹni tí ò sàn sí á tún ìṣẹ̀dá ẹnìkọ̀ọ̀kan wa á tún ṣe á ní dààmú o omi á tún wa ṣe tá a bá ti ń jí tá a ń wẹ̀ tá a ń fomi tá a ń mumi lágbára Elédùmarè gbogbo ìdáwọ́lé wa a máa yọrí sí rere ẹni tó bá fẹ́ rí wa láti bọ olókun tàbí pé kó má lè sọnù nínú ayé kí ọwọ́ ayé má ka kí ọwọ́ ọ̀tá àti àwọn ìka ènìyàn kó má ka ọmọ omi ni ọ́ o má fìyà jẹrẹ ẹ mọ́ tó bá wá fẹ́ rí wa láti bọ́ máa bọ̀ lótùfẹ̀ ní ilé Olúgbódò à ń pè ibì kan ní Gbódò nílùú Ilé-Ifẹ̀ lẹ́yìn ààfin bàbá wa ọba Ẹnìtàn orúkọ tèmi ni Chief Abíóyè Mojísọ́lá tí mo jẹ́ yèyé Mòkun of Ifẹ̀ ní ilé Olúgbódò. ìyá wa.